A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Donald Trump ti jáwé olúborí níbi ìdìbò tí ó wáyé ní orílẹ̀-èdè United States láti fi ẹ̀yìn Kamala Harris gbolẹ̀. Ìdíje yìí ni yóò fìtàn balẹ̀ lágbo òṣèlú ilẹ̀ United States nítorí ó jẹ́ ọ̀kan lára ìpolongo ìbò tí ó ní agbára, pàápàá jùlọ fún ìgbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí Trump kojú ìgbìyànjú àti ṣekúpa á. Bákan náà ni wọ́n fi oríṣiríṣi ẹ̀sùn kàn án nílé ẹjọ́. Florida ni Trump ti ní àṣeyọrí yìí jọ bí èyí tí orílẹ̀-èdè kò tíì rí rí. Nínú oṣù keje ni igbákejì ààrẹ Kamala Harris wọ ìdíje láti bá wọn kópa nínú ètò ìdìbò lẹ́yìn tí ààrẹ Joe Biden jọ̀wọ́ ìdíje rẹ̀. Trump ni ààrẹ àkọ́kọ́ láti díje léraléra tí ó sì jáwé olúborí nínú ìtàn lẹ́yìn ọgọ́rùn-ún ọdún tí ìdíje ti ń wáyé. Kí wọ́n tó kéde Trump ni àwọn adarí kan lágbàáyé ti ń kí i kú oríire. Lára wọn ni Prime Minister Israel Benjamin Netanyahu, Prime Minister India Narendra Modi àti ààrẹ Turkey Tayyip Erdogan. Ààrẹ orílẹ̀-èdè Ukraine fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí Trump bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ó ṣeéṣe kí àṣeyọrí Trump mú àlàáfíà dé bá wọn ní ilẹ̀ Amẹ́ríkà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Orílẹ̀-èdè Nàìjíríà ti ń ṣe ìdárò látàrí ikú tó yáwọ́ pa olórí ológun Chief of Army Staff Lieutenant General Taoreed Lagbaja tí ó di olóògbé lánàá lẹ́yìn àìsàn ráńpẹ́. Ikú rẹ̀ wáyé lẹ́yìn ọdún kan tí ààrẹ Bọ́lá Tinubu yàn án sípò. Èyí jẹ́ àjálù ńlá fún iléeṣẹ́ ológun ilẹ̀ Nàìjíríà. Ikú Lagbaja ni ó ṣe ìgbà kẹta tí olórí ológun kú sẹ́nu iṣẹ́. Joseph Akàn jẹ́ ẹni 30 ọdún, olórí ológun tí wọ́n yàn sípò kí ogun abẹ́lé tó bẹ́ sílẹ̀ ní ọdún 1967. Lẹ́yìn tí ó ṣe àbẹ̀wò sí ibi ogun ní Nsukka ni ó padà sí ìlú abínibí rẹ̀ ní ìlú Gboko fún ìsinmi ráńpẹ́. Bí ó ti ń padà lọ ìlú Makurdi ní ọkọ̀ òfurufú hẹlikọ́pítà tí ó gbé já lulẹ̀ tí ó gbẹ̀mí rẹ̀ pẹ̀lú àwọn awakọ̀ pílọ́ọ̀tì méjèèjì tí wọ́n jọ wà nínú ọkọ̀. Lieutenant General Ibrahim Attahiru ni wọ́n yàn sípò nínú oṣù kínní ọdún 2021 láti rọ́pò Tukur Buratai, ṣùgbọ́n tí ó di olóògbé lẹ́yìn oṣù díẹ̀ lórí oyè. Ọkọ̀ òfurufú tí Attahiru wọ̀ láti Abuja sí Kaduna ni ó dojúkọ ìṣòro àyípadà ojú ọjọ́ tí ó ní agbára kí ó tó já lulẹ̀, ṣekúpa Attahiru pẹ̀lú ikọ̀ ẹlẹ́ni 10 tí wọ́n jọ kọ́wọ̀ọ́rìn. Lẹ́yìn èyí ni ó kan Lagbaja. Ọjọ́ 19 oṣù kẹfà ni wọ́n yan Lagbaja tí í ṣe akẹ́kọ̀ọ́ gboyè láti US Army War College kí ó tó darapọ̀ mọ́ iléeṣẹ́ ológun ilẹ̀ Nàìjíríà ní ọdún 1992. Ọmọ kíláàsì rẹ̀ láti Defense Academy Olúfẹ́mi Olúyẹdẹ ni wọ́n yàn gẹ́gẹ́ bí adelé olórí ológun lẹ́yìn tí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé ara Lagbaja kò yá fún ọ̀sẹ̀ díẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti fagilé ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ FEC tí ó yẹ kí ó wáyé lónìí sí ọjọ́ mìíràn láti fi bu ọlá fún olórí ológun Chief of Army Staff Taoreed Lagbaja tí ó di olóògbé lálẹ́ àná. Agbẹnusọ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde òní. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ tí ó yẹ kí ó wáyé lónìí ni wọ́n ti sún sí ọjọ́ mìíràn tí wọn kò tíì fi ọjọ́ sí. Bákan náà ni ààrẹ pàṣẹ kí wọ́n má na àsíá orílẹ̀-èdè sókè tán pátápátá fún ọjọ́ 7 káàkiri orílẹ̀-èdè láti fi bu ọlá fún ológun tí ó jẹ́ Ọlọ́run nípè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àjọ elétò ìdìbò INEC ti fi ìgbáradì wọn hàn láti rí i dájú wípé gbogbo ohun èlò ìdìbò tètè dé síwájú ìdìbò gómìnà ọjọ́ 16 oṣù kọkànlá ní ìpínlẹ̀ Ondo. Ọ̀pọ̀lọpọ̀ ìdìbò tí ó máa ń wáyé ní orílẹ̀-èdè ni ó máa ń kojú ìṣòro àìtètè kó ohun èlò dé tí àwọn òṣìṣẹ́ INEC náà máa ń dé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tí ó yẹ kí ìdìbò ti bẹ̀rẹ̀. Alága INEC Akàwé Gboyè Mahmood Yakubu sọ àsọdájú yìí
nígbà tí ó ṣe àbẹ̀wò sí àwọn ìjọba ìbílẹ̀ kan láàrin ìpínlẹ̀ níbi tí ìfàṣẹsí accreditation ti wáyé lónìí Ọjọ́rú. Yakubu, tí kọmíṣánná alámòójútó Olúwatóyìn Babalọ́lá darapọ̀ mọ́, sọ wípé ìdìbò ìpínlẹ̀ Ondo yìí ó yàtọ̀ nítorí gbogbo ìgbésẹ̀ ni àwọn ti gbé láti mú kí ètò ìdìbò bẹ̀rẹ̀ ní kíákíá. Gbogbo ẹ̀rọ tí wọ́n nílò BVAS ni wọ́n ti fi ránṣẹ́ fún àkójọpọ̀ èsì ìdìbò. Yakubu wá rọ àwọn ẹgbẹ́ òṣèlú pẹ̀lú olùdíje wọn kí wọ́n kìlọ̀ fún àwọn alátìlẹyìn wọn kí wọ́n tọwọ́ ọmọ wọn báṣọ nítorí gbogbo ohun tí ó bá gbà ni àwọn yóò ṣe láti ní ètò ìdìbò alálàáfíà. Ìròyìn jábọ̀ wípé kò dín ní ìjọba ìbílẹ̀ 4 tí Yakubu ṣe àbẹ̀wò sí níbi tí ìfàṣẹsí accreditation ti wáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Obìnrin àkọ́kọ́ Sínátọ̀ Olúrẹ̀mí Tinubu ti ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn sí opó olóògbé olórí ológun KOAS Lt General Taoreed Lagbaja. Nínú àtẹ̀jáde òní ni obìnrin àkọ́kọ́ ti fi ìbánikẹ́dùn rẹ̀ hàn bí ó ti ń gbóríyìn fún KOAS fún ìgbé ayé àwòkọ́ṣe rẹ̀. Lára àwọn tí wọ́n jọ kọ́wọ̀ọ́rìn pẹ̀lú obìnrin àkọ́kọ́ lọ kí opó Lágbájá láti rí aya igbákejì ààrẹ Hajiya Nana Shettima àti aya olórí ológun agbèfọ́ba Ìyáàfin Ọ̀gọ̀gọ̀ Musa. Olúrẹ̀mí fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn sí aya olóògbé Ìyáàfin Maria Abiodun Lágbájá, àwọn ọmọ, ẹbí, ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ bí ó ti gbà á ládùúrà kí Ọlọ́run tu gbogbo wọn lọ́kàn kí ó ṣe ikú ní ìsinmi fún olóògbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Lobby Stars Football Club of Makurdi ti ṣe àfihàn Michael Lundstrom gẹ́gẹ́ bí olórí akọ́nimọ̀ọ́gbá níbi ayẹyẹ ìṣíṣọlójú tí ó wáyé lónìí ní ìlú Makurdi. Ní alága Philip Nongu ti ṣàlàyé wípé ìyànsípò Lundstrom wà lára ìgbìyànjú àti ṣe àlékún àṣeyọrí ẹgbẹ́. Nongu ní kò sí àní-àní wípé akọ́nimọ̀ọ́gbá tuntun yìí yóò mú àyípadà rere bá ikọ̀ agbábọ́ọ̀lù wọn. Ó ní Lundstrom yóò ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ yòókù technical crew láti mú àyípadà rere bá ẹgbẹ́. Alága wa rọ ikọ̀ agbábọ́ọ̀lù láti tẹ̀síwájú nínú akitiyan wọn. Bákan náà ni ó dúpẹ́ lọ́wọ́ gómìnà Hyacinth Alia fún àǹfààní láti sìn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.